Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, I really appreciate the support yín so far. Bẹ́ẹ̀ ṣe ń bá wa wo àwọn fídíò sí tá a ti ń ṣe látẹ̀yìnwá. Nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò nínú fídíò wa ilé ni a fẹ́ sọ ìtumọ̀ òwe gangan because àwọn míì wọ́n kàn ń gbọ́ pé wọ́n ń sọ̀rọ̀ nípa òwe, wọ́n ń sọ̀rọ̀ nípa àsàmọ̀. Òwe yàtọ̀, àsàmọ̀ yàtọ̀, bọ̀ ó fẹ́ fara pẹ́ra díẹ̀. Bọ̀ nínú fídíò wa ilé, òwe, ìtumọ̀ òwe la máa discuss. So òwe ní ohun ìjìnlẹ̀ inú àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún ìsítí àti òye. So àwọn àgbààgbà Yorùbá wọ́n máa ń ṣàmúlò òwe láti ṣọ́ra fún àsọjù tàbí àsọdùn ọ̀rọ̀ nígbà tí wọ́n bá ń bára wọn sọ̀rọ̀ láwùjọ tàbí tí wọ́n bá ń bára wọn tàkùrọ̀sọ láàrin ara wọn. So nǹkan tí òwe jẹ́ nìyẹn. And then a ti sọ, a ní wípé òwe jẹ́ ọ̀rọ̀ ìsítí, ó jẹ́ ọ̀rọ̀ ìkìlọ̀, ó sì jẹ́ ọ̀rọ̀ ìmọ̀, ó jẹ́ ọ̀rọ̀ òye. Tá a bá ní ká wò, tí àwọn àgbàlagbà tá bá ń tàkùrọ̀sọ láàrin ara wọn, tí wọ́n bá ń tàkùrọ̀sọ ní àárín ara wọn, bóyá ní àwùjọ or bóyá láàrin àgbàlagbà méjì, ká fi ṣe àpẹẹrẹ tí àwọn àgbàlagbà tá bá sọ wípé, tá bá pòwe wípé ogun àwítẹ́lẹ̀ kì í parọ́, ìyẹn fún arọ tó bá gbọ́n. So ẹ rí i pé òwe yìí ó jẹ́ òwe ìkìlọ̀ pé ogun àwítẹ́lẹ̀ ní tán bá ti sọ fún yẹn tẹ́lẹ̀ kò ní jẹ́ nǹkan òjijì. Ọ̀rọ̀ tán bá ti sọ fún yẹn tẹ́lẹ̀, èèyàn á ti múra sílẹ̀ láti wá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ tán bá sọ fún yẹn. Tí àwọn àgbàlagbà tán bá dẹ̀ tún sọ̀rọ̀, tán tún pòwe, tán bá ní ilé làá tí kó mẹ́sàn-án mẹ́wàá ròde, òwe ìkìlọ̀ náà ni. Tí àwọn àgbàlagbà tán bá tún pòwe, tán bá tún ní ilé làá wò ká tó sọmọ lórúkọ. So ẹ rí i pé òwe yẹn náà, òwe ìkìlọ̀ náà ni pé ẹ wo orúkọ tẹ́ bá sọ ọmọ yìí o. So orúkọ tí ó bá orúkọ family mu ni àbí orúkọ tí ó bá ti bàbá àbí ti ìyá mu. So àwọn àgbàlagbà wọ́n sì tún máa ń lo òwe náà, wọ́n tún máa ń lo òwe ìkìlọ̀. Wọ́n ó ní ẹ̀yìnkùlé lọ̀tá wà, ilé la ṣe ní ń gbé. So ẹ rí i pé òwe yìí náà òwe ìkìlọ̀ ni. Ẹ̀yìnkùlé lọ̀tá wà, ilé la ṣe ní ń gbé. Wọ́n ń lo ìjìnlẹ̀ ọ̀rọ̀ yìí láti sọ fún yẹn wípé kéèyàn ó ṣọ́ra pé ẹ̀yìnkùlé lọ̀tá wà, ilé la ṣe ní ń gbé. So àwọn Yorùbá tán bá tún fẹ́ sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀, tán bá tún fẹ́ pòwe, wọ́n ó ní bísú ẹni bá ta, èèyàn máa ń dọwọ́ bò ó jẹ ni. Ẹ rí i pé Yorùbá wuyì púpọ̀, ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye. So nǹkan tá fẹ́ gbéyẹ̀wò nínú fídíò wa ilé ni ìtumọ̀ òwe. So ní apá kejì fídíò wa yìí, a máa sọ̀rọ̀ nípa ìtumọ̀ àsàmọ̀. So ọmọ Yorùbá tí kò bá mọ bí wọ́n ṣe ń lo òwe, ẹ jẹ́ ká sọ lọ́nà bẹ́ẹ̀ pé ọmọ Yorùbá tí kò bá mọ bí a ṣe ń lo òwe, bẹ́ẹ̀ ni ó ti pàdánù ọ̀ṣọ́ kan pàtàkì nínú èdè Yorùbá because òwe náà jẹ́ ọ̀ṣọ́ kan pàtàkì nínú èdè Yorùbá. So ìtumọ̀ òwe nìyẹn. Ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ ìkànnì wa yìí, ẹ bá wa subscribe, ẹ bá wa likes, ẹ bá wa comment so that ìgbà tá bá tún padà ṣe fídíò míì, so ẹ lè máa rí wò. Ẹ ṣé, a dúpẹ́ lọ́wọ́ yín.